kí fámílì Abíọ́lá kan fi wà lọ́rùn lẹ̀ kan fi ìran Yorùbá lọ́rùn lẹ̀ ohun rere kan ò wù jáde ní fámílì Abíọ́lá fún ìran Yorùbá mo sọ lánàá àwọn kan pè mí pé mọ́tò bẹ́ẹ̀ mọ́ mo ní ìyà tí a jẹ kù lọ́wọ́ Abíọ́lá ní Dúpẹ́ Onítìrí tó fẹ́ fi jẹ Yorùbá. ọ̀rọ̀ ńlá rèé látẹnu bàbá Èkìtì nípa Dúpẹ́ Onítìrí Abíọ́lá àtàwọn ọmọ ogun ẹ̀yìn ẹ̀. bàbá Èkìtì ní ohun rere kan kò tí ì ti ìran Abíọ́lá wá fún àwọn ọmọ Yorùbá rí. ẹ̀yin èèyàn ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ yìí lágbára ó gbẹ̀nu tán tí ẹ bá rántí pé nínú ìròyìn tí a rí gbọ́ nípa Dúpẹ́ Onítìrí tí ṣe adarí àwọn ajìjàgbara Yorùbá Nation tí wọ́n lọ gbìyànjú láti fi ipá gbàjọba lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní wípé ìyàwó ni Dúpẹ́ Onítìrí jẹ́ sí gbajúgbajà olóṣèlú MKO Abíọ́lá tó dolóògbé èyí tó mú kí ọ̀pọ̀ máa wòye wípé ǹjẹ́ ó yẹ kí a bá irú ìwà ìbanilórúkọ jẹ́ ìwà ìtìjú bí eléyìí lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí Abíọ́lá pàápàá pẹ̀lú bó ṣe jẹ́ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gan wọ́n máa gbìyànjú láti máa bu ọlá àti iyì tó yẹ fún olóògbé MKO Abíọ́lá ní gbogbo ìgbà. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí lágbára ó gbẹ̀nu tán kí wọ́n gbọ́ àwọn òkú ọ̀rọ̀ tó lágbára tí bàbá Èkìtì tí wọ́n sọ nípa Dúpẹ́ Onítìrí Abíọ́lá àtàwọn mọ̀lẹ́bí Abíọ́lá àti àwọn ìmọ̀ràn tí wọ́n ní fáwọn ọmọ Yorùbá lápapọ̀. Ìkànnì Digi-Naija Television lẹ́kalẹ̀ sí yìí ẹ dákun ẹ máa tẹ subscribe button tí ń bẹ lójú ìwòran yín lábẹ́ fọ́nrán yìí ló wà ẹ láìkì ẹ kọ́mẹ̀ǹtì ẹ sì máa pín fọ́nrán yìí kó máa lọ káàkiri. àwọn òkò ọ̀rọ̀ tí bàbá Èkìtì sọ nípa Dúpẹ́ Onítìrí Abíọ́lá àwọn mọ̀lẹ́bí Abíọ́lá àtàwọn ọmọ ogun ẹ̀yìn Dúpẹ́ Onítìrí gan fúnra ẹ̀ pẹ̀lú àwọn ìmọ̀ràn tí wọ́n gba àwa ọmọ Yorùbá lápapọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn lọ́jọ́ Sátidé tó kọjá ọ̀hún rèé ẹ jẹ́ a gbọ́. wọn máa wà ní ká ẹ jẹ́ ká fà létí ká sí wọn nígbẹ́rẹ́ ìpàkọ́ wípé tí Dúpẹ́ Onítìrí bá ń pè ẹ má ṣe dáhùn tí Ìjìnlẹ̀ bá ń pè ẹ má ṣe dáhùn tí Àjàkáyé bá ń pè ẹ má ṣe dáhùn torí ìpè títí wọn kì í ṣe ìpè àlàáfíà torí ìpè títí wọn kì í ṣe ìpè ìṣelógo torí ìpè títí wọn kì í ṣe ìpè ìgbéga ìpè sí ikú ìpè sí ẹ̀wọ̀n ìpè sí àjàkálẹ̀ àrùn ní ìpè títí wọn. They are not for freedom o wọn sì fún freedom o ìgbèkùn ni wọn Dúpẹ́ Onítìrí ìgbèkùn ni àwọn irọ́ tó ti pa fún yín ọlọ́pàá ò lè fọwọ́ kàn yín ọlọ́pàá ò lè ṣe gbá mò ń wò nínú prógámù brọ́dà wa Oríyọmí Hamzat nsìn ilé ibi tí Dúpẹ́ Onítìrí ti lọ declare wọ́n ti wó ilé yẹn kí ló dé tí Dúpẹ́ Onítìrí ò dúró àwọn ọmọ àwọn wọn náà wọn wá láti Òkìtìpupa àwọn fúnra wọn tó sọ pé Adélé lọ sápamọ́ olórí Adélé lọ sápamọ́ kò jáde síta àwọn ìyá wọn náà wọn ò jáde síta kí ló dé tí Adélé ò jáde síta. Ìbàdàn tí Dúpẹ́ Onítìrí ilé tí Dúpẹ́ Onítìrí ti ṣe declaration wọ́n ti wó bí ẹ tí rí ẹ lọ sórí péjì Oríyọmí Hamzat ẹ rí bẹ́ẹ̀ wọ́n ti wó ilé yẹn palẹ̀ nílé tí Dúpẹ́ Onítìrí ti declare wọ́n ti wó ó dẹ̀ ń sọ fún yín pé nothing will happen ṣé àbíyá camera United Nations ò tí ì rí wọn àbí ṣèbí wọ́n ní tí Nigeria government bá fọwọ́ kàn wọ́n wá gbé president Nàìjíríà ni kí ló dé tí wọ́n ti wá gbé Bọ́lá Ahmed Tinubu kí ló dé tí wọ́n ti wá gbé Ṣèyí Mákindé irọ́ ni Dúpẹ́ Onítìrí ń pa fún yín ṣe rí $1 million tó ti gbà òun ni ó mọ̀ pé òun ò fẹ́ kó padà wíyá àti sọ fún yín not be today pé Dúpẹ́ Onítìrí want to become a billionaire at all costs and he see opportunity he want to use the Yorùbá nation as the avenue to enrich himself. Adé ń pariwo fún yín pé ìnira ni Dúpẹ́ Onítìrí gbé dání kì í ṣe òmìnira ìnira gidi kì í ṣe òmìnira ló gbé dání ìnira
omi ìnira ló gbé dání, omi ìnira tára máa nìyàn, tólúwa bá jẹun yóò ga wà nínú ìnira. A pariwo, ẹ padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí, ẹ lóun ló ní kọ́kọ́rọ́ lọ́wọ́. A pariwo, ẹ padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí, ẹ ló ní tẹ́bílẹ̀tì lọ́wọ́. Tẹ́bílẹ̀tì ló ṣekú pa yín lọ́wọ́lọ́wọ́ ń sìn. Ṣé ó possible? Ẹ má jà tara wa jẹ Yorùbá. Ṣé ó possible ká gba orílẹ̀-èdè wa kó má sí èsì ń gún ọba kankan tó máa wà lẹ́yìn wọn? Ọba ló ní ìlú ní ilẹ̀ Yorùbá, nínú àṣà àti ìṣe Yorùbá, ọba ló ní ìlú. Ṣé ó possible ká má rí olówó kan, ká má rí ọ̀tọ̀kùlú kan, ká má rí gbajúmọ̀ kan? As big as Ìbàdàn big, Ìbàdàn was the first or second largest city in Africa. Ká má lè ka 500 ènìyàn tó máa tẹ̀lé wọn lẹ́yìn. It show that they are nothing. Kò sófin kan tó báàkì wọn. Mo sọ nínú program mi kan. Wálé Àlè ní rárá, wèrè ní. Wálé Àlè ò lọ́pọlọ lórí. Ẹ má gbọ́rọ̀ wọn gbọ́. Òfin United Nations tó báàkì wọn kan wá mú jáde síta. Òfin Commonwealth tó báàkì wọn kan máa mú jáde síta. Òfin African Union tó báàkì wọn kan máa mú jáde síta. Òfin ECOWAS tó báàkì wọn kan máa mú jáde síta. Òfin Nàìjíríà tó báàkì wọn kan máa mú jáde síta pé ká fi ipá gbàjọba. Ẹ̀yin náà wò ó, ìfipá gbàjọba leléyìí. This is not a freedom fighter. Ìfipá gbàjọba, ìjọba náà wọ́n fẹ́ gbà. Àwa tá a dẹ̀ fẹ́ gba ìran Yorùbá kúrò nínú ìgbèkùn àwọn tó ń kó wa lẹ́rú. Ó lọ́nà tá à ń tọ̀. Ó lọ́nà tá à ń tọ̀. Yorùbá ní pé tá a bá tọ̀, tá a bá ta yóò dẹran onídìí. Ẹ rí i pé ti Dúpẹ́ Onítìrí ti dẹran onídìí. Ó ti ń ṣèdí lọ́wọ́lọ́wọ́. Dúpẹ́ Onítìrí ti sá lọ o. Dúpẹ́ Onítìrí ti fẹ́rẹ́gẹ́. Àbẹ́ ẹ̀ gbọ́ mi bí? Ilé tí Dúpẹ́ Onítìrí ti declare ní Ìbàdàn wọ́n ti wó. Kí ló dé tí ò dúró mẹ́? Wọ́n ti wó tuẹ̀tuẹ̀. Wọ́n máa wó ni. Ilé tá a bá fi tọ́mọ ìrìn ló máa wó. Wọ́n ti wó ilé yẹn, ilé tí Dúpẹ́ Onítìrí ti declare. Adélé wọn ẹjọ́ ẹ̀yin ọmọ Ìbàdàn yóò dára fún yín àti gbogbo ìlú tó wà ní agbègbè Ìbàdàn tó yí Ìbàdàn ká. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Mo fi ìṣẹ̀dálẹ̀ Yorùbá bẹ̀ yín. Mo fẹ́ ní tó ṣí kọ́kọ́rọ́ ọjọ́ òní tó dẹ̀ tó ní lọ́wọ́ láti tì mo fi bẹ̀ yín. Ẹ wà vigilant. Dúpẹ́ Onítìrí ò gbẹ́dọ̀ ló sì wà ní Ìbàdàn. Ẹ ò gbẹ́dọ̀ jẹ́ ó lọ àti adélé wọn. Ẹ jẹ́ kí security yẹn tight. Ẹ mú Dúpẹ́ Onítìrí. Yorùbá gbẹ́dọ̀ fi Dúpẹ́ Onítìrí jófin. Kí fámílì Abíọ́lá kan fi wà lọ́rùn lẹ̀. Kan fi ìran Yorùbá lọ́rùn lẹ̀. Ohun rere kan ò wù jáde ní fámílì Abíọ́lá fún ìran Yorùbá. Mo sọ lánàá, àwọn kan pè mí pé mọ́tò bẹ́ẹ̀ mọ́. Mo ní ìyà tí a jẹ kù lọ́wọ́ Abíọ́lá ní Dúpẹ́ Onítìrí tó fẹ́ fi jẹ Yorùbá. Ilé tó ti declare wọ́n ti wó. Kí ló dé tó fi sá? Ṣèbó sọ wípé òfin àgbáyé báàkì wọn. Ṣèbí Dúpẹ́ sọ wípé òun ní tẹ́bílẹ̀tì lọ́wọ́. Ṣèbó sọ wípé òun ní kọ́kọ́rọ́ lọ́wọ́. Ṣèbó sọ wípé bẹ́ẹ̀ ṣe ṣe kọ́rin làwọn ti rìn. 133 country ló ti support wọn. Where is the 133 country to support Dúpẹ́ Onítìrí now? Àjàkáyé ò ní kú síbi táṣọ ẹ wà o. Ìjìnlẹ̀ rédèrèdè ní máa ń gbẹ̀yìn eré ṣùpá. Rédèrèdè ló máa gbẹ̀yìn ẹ. Torí pé òun kó àwọn ọmọ Yorùbá sí ìyọnu. Ẹ wà àwọn bọ́ọ̀sì tán mú yẹ the adults. Àwọn ọ̀dọ́ Yorùbá. Àwọn ọjọ́ ọ̀la Yorùbá. Wọ́n ti sọ ẹni tí ò lọ́kọ. Wọ́n ti sọ di aláìlọ́kọ náà. Ẹ wọ ọmọ yẹn ó fẹ́ dìde wọ́n fẹ́ ìbọn fọ́ ẹsẹ̀. A lè blame àwọn security. Ẹ jọ̀wọ́ sì kù. Fídíò kan wà ń bíbá yìí. Ẹ̀yin tẹ́ bá mọ Ìbàdàn dáadáa, ẹ̀yin lẹ máa mọ ibi tó sápamọ́ sí ń bẹ̀. Ẹ wá wọn kàn. Wọ́n wà lábẹ́ ẹ̀yin tẹ́ bá mọ Ìbàdàn dáadáa. Démọ́lá Omíyalé. Martins. Ṣé Martins? Matthew Ẹniọlá Olúṣọ̀gá. Ẹ dìde. Ẹ ṣojú ọmọ Yorùbá dáadáa. Dúpẹ́ Onítìrí must not escape at all. Mo ń wá kíní yẹn ni o, mo ń bọ̀ o, mo ń wá. Ẹ máa mọ ẹ̀yin tẹ́ mọ Ìbàdàn dáadáa. Ẹ máa mọ bí àdúgbò yẹ. Wọ́n gbẹ́dọ̀ mú wọn gbogbo àwọn adàlúrú.
àwọn adàlúrú àwọn tí ò fẹ́ kọ́mọ Yorùbá ó nísinmi ìbẹ̀rẹ̀ abẹ́gi ẹ̀yin tẹ́ bá jọmọ Ìbàdàn ẹ̀yin lẹ́mọ Ìbàdàn náà wáyé o ṣe rí wọ́n ìtún lérí mọ́ Jèyí Mákindé ẹ mọ ìyá kan tó máa pè ní ìyá Kogi Blessing Agbájé ìyá Kogi ó ìwà ń bàdàn kò gbọ́dọ̀ escape òrè ọmọ ìyàmóye ní kò gbọ́dọ̀ escape ṣe rí wọn ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Ìbàdàn dáadáa tẹ́ mọ bíbá yìí ẹ bá wa sẹ́ndì fídíò yìí sí Oríyọmí Hamzat kó bá wọn wá wa kàn àwọn tó fẹ́ bà Ìbàdàn jẹ́ nìyẹn ògo Yorùbá ní Ìbàdàn bí Èkó ṣe jẹ́ ògo Yorùbá bẹ́ẹ̀ náà ní Ìbàdàn jẹ́ ògo Yorùbá ẹnikẹ́ni tó bá fẹ́ bà ìlú yẹn jẹ́ agbẹ́dọ̀fin wọ́n jófin ẹ̀ṣẹ̀ sí ikú ni o lẹ̀ṣẹ̀ tó ṣe yìí o wọ́n fẹ́ lọ ká gọ́vnà mọ́ ọ́fíìsì ẹ̀ṣẹ̀ sí ikú ni they declare another government nígbà tí ìjọba tá a fi ìbò yàn táràlú yàn tó yìí wà lórí iṣẹ́ ẹ̀gbọ́n náà à ń pariwo tẹ́ bá tẹ̀ máa gbàlú ṣé bó ṣe ń gbàlú lélẹ́yìí ẹni tó mọ̀nà ló yẹ kéèyàn ó tẹ̀lé wọ́n ní ńlá Akíntóyè ògbọ́n professor Akíntóyè gbà professor ìtàní wọ́n ní ńlá Sunday Ìgbòho tọ́ọ̀gì ni kò mọ nǹkan kan ẹ̀gbọ́n ẹni tó sọ wípé ẹja mójútó bí Fúlàní ò ṣe ní pa wá mọ́ àtẹni tó ní pé ẹja la ọ̀nà bí Nàìjíríà mi Nàìjíríà sójà Nàìjíríà police ṣe máa pa àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ta ló yẹ ká tẹ̀lé inú méjèèjì apanilẹ́kọ̀jayé ni Dúpẹ́ Onítìrí apanilẹ́kọ̀jayé ni Àjàkáyé ó kọ́ ọmọ títí ẹ̀ sábẹ́ l'Amẹ́ríkà apanilẹ́kọ̀jayé ni Ìjìnlẹ̀ Marcus Ògúnjìmí ó kọ́ ọmọ ẹ̀ sábẹ́ ní Turkey apanilẹ́kọ̀jayé ni Blessing Agbájé ìyá Kogi apanilẹ́kọ̀jayé ni wọ́n apanilẹ́kọ̀jayé ni Wálé Àlì tó kọ́ ọmọ títí ẹ̀ sábẹ́ ní London now àwa tá a wà ń lé ó ti pẹ́ tí mo ti máa ń pariwo ẹja yára wa ní brain mo ti pẹ́ tí mo ti ń pariwo ẹ jẹ́ ká yára wa ní kíni ní brain àwọn kan wà ní London àwọn kan wà l'Amẹ́ríkà àwọn kan wà ní Turkey wọ́n wá rán ẹ̀yin tẹ́ wà ń lé níṣẹ́ ikú torí owó torí èlò 20,000. ẹ̀yin èèyàn wa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ìṣe ìṣẹ̀lẹ̀ kékeré kó sì ń ṣe ohun tí ó yẹ kí ìjọba àpapọ̀ gan kí wọ́n fi ojú fò rárá nítorí ohun tó lè da omi àlàáfíà ìlú rú ni pàápàá ó lè dógun lẹ̀ gan kì í ṣe tó yẹ kán fojú fò ṣe ló yẹ kí wọ́n wá gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ àtàwọn tí wọ́n ń kì wọ́n lẹ́yìn wọ́n wá gbogbo wọn láwárí kó sì fi ojú winá òfin orílẹ̀-èdè Nàìjíríà kí lè ro ẹ̀yin èèyàn lórí ohun tí bàbá Èkìtì sọ ọ̀hún ẹ máa sọ sí kọ́mẹ̀ntì kájọ máa gbọ́dọ̀ ọ̀hún yẹ̀ wò gbogbo ohun tó bá tún wá ń lọ gbogbo ohun tó bá tún jẹyọ nípa Dúpẹ́ Onítìrí àtàwọn ọmọ ogun rẹ̀ á máa mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa títí dìgbà míì tá tún wájọ máa pàdé ìkànnì Digi Naija Television ní kẹ́ ẹ máa wò lóòrèkóòrè ẹ sì má gbàgbé láti tẹ subscribe button tí ń bẹ lójú ìwòran yín ẹ láìkì ẹ kọ́mẹ̀ntì kẹsì máa pín fọ́nrán ẹ̀ kó máa lọ káàkiri ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà